mo ní táwọn Ghana bá sọ pé mi bẹ́ wá rí ù ó fẹ́fẹ́ ni wọ́n ń sọ tó bá sọ pé mi ire ìyàwó mi ṣáà ni tó bá sọ pé mi ìkùnù ọkọ mi ṣáà ni wọ́n ń sọ wọ́n ti dá mi mọ̀ tẹ́ bá dé ta máa lè wọ́n ti gbọ́ mi níbẹ̀ nóra ìfàṣà ni mí Bẹ́túndé kúá mo tún lẹ́nu níbẹ̀ gan all over the Ghana ni wọ́n ti gbà mí wọlé gbogbo kọ́ńtínẹ̀ ní ṣì máa lùlù mi dé. bọ̀tí tó bá yẹ kí n bá mọ̀ pé bórin ṣe le tó rèé ó possible kí n má yà díẹ̀ o. tó bá sọ pé lábẹ́kúta olórin kan ó máa ń sọ́ọ̀bù ṣe rẹ́kọ̀dù rẹ̀ máa ń dúró ó máa ń bá àkọ́ tó dárúkọ 1 2 3 lẹ́yìn aláàjì wọn dárúkọ mi. mi ò lẹ́ni méjì tí mo rí ń di iṣẹ́ orin tíṣẹ́ orin fi wọn mi kọjá Àyìnlá Ọmọwúrà. máa ń sọ́ọ̀bù máa ń ta nǹkan ní mi fi ṣe rẹ́kọ̀dù ni. èmi àtọ̀rẹ́ mi kan wá jọ ó ṣe bẹ́ẹ̀ dì wọ́n á fẹnu kan níbẹ̀ ó wá gbé sí kínní ẹnìkan wá ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi yẹn pé ṣé ẹ̀gbọ́n Abass ṣe wà ní. ó ní ṣé ẹ̀gbọ́n Abass ṣe wà ní. mo á wò pé láì tí ì kú mi àwọn èèyàn dẹ̀ ti ń rò pé mo ti kú. béèyàn ò bá fi irun dúdú ṣiṣẹ́ láàyè o àfàìmọ̀ kó má fi irun funfun tọrọ owó mo pè wọ ìṣẹ̀dá mi tó máa ti wáyé wá jáde lọ lónìí o kò gbáre tèmi fún mi o. mi ò lẹ́ni méjì tí mo rí ń di iṣẹ́ orin tíṣẹ́ orin fi wọn mi kọjá Àyìnlá Ọmọwúrà. wọ́n wá wò mí pé Àyìnlá Ọmọwúrà kí ló rò débi Àyìnlá Ọmọwúrà ṣé bí wọ́n rán mi iṣẹ́ ni. mo dé yànà ilé ọ̀dọ̀ wa ní àgọ́ ọba mo dé yànà búrè mo wá rí go-slow mọ́tò tó pọ̀ lọ. ṣé ìjọba ló ṣe gọ́fúnà kan ló ń bọ̀ ni àbí mínísítà àbí pírẹsidẹ́ǹtì ló ń bọ̀ tí mọ́tò ní go-slow báyìí. nígbà tí máa wájú go-slow mo rí Àyìnlá Ọmọwúrà nínú dánfó wọ́n yọrí lókè báyìí wọ́n rún pákó láàrin títì. instead táwọn mọ́tò tí wọ́n tò sẹ́yìn tó yẹ kí wọ́n máa hàn kan máa bínú pé ẹnìkan dìlé àwọn tí wọ́n tún ń ṣe anígilájé. wọ́n á wò pé ẹ dúró ṣé orin náà ni bàbá yìí kan tó rún pákó láàrin títì tí wọ́n tó ń kì í. ó dàbí pé iṣẹ́ orin yìí iyì wà ń bẹ o. wọ́n á sọ ń dọ́nà oníwọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé iṣẹ́ orin ni bàbá yìí ṣe tó fi dẹni tí go-slow mú títì báyìí torí pé wọ́n fẹ́ kí èmi náà kọrin o èmi náà fẹ́ jayé ọlọ́ba. mi ò mọ̀ wípé Àyìnlá Ọmọwúrà tó dúró láàrin títì ó ní ohun tójú ẹ̀ ti rí kó tó dẹni tó ń dúró láàrin títì o tí mọ́tò sọ̀rọ̀ o. mo tara bọ̀ ní 1985 1980 ni mo ti rí nǹkan tí mo rí tó ti wù mí tí mo sọ pé mo fẹ́ emulate irú ẹni yẹn. ṣùgbọ́n ibi ilé tá a ti bí mi ilé oníkéwu ni. mo wá láti inú ìdílé ẹbí kan tó ń pè ní bí ó bá kú tó jẹ́ pé lábẹ́kúta àbí káàkiri Nàìjíríà kò síbi tí wọ́n ti mọ̀ wọ́n pé oníkéwu ni wọ́n. mo wá láti inú ìdílé kan tí wọ́n ń pè ní Balógun. bàbá tí mò ń sọ yìí ó ní Mufasiru ọba àná tó jẹ́ pé kò sọmọ náà tẹ́ ẹ bá béèrè wọn á ní ẹ̀gbọ́n ọ̀ṣọ́ba ni o nógóyin area ni o. báwo mo ṣe wá fẹ́ kọ ni èmi ọmọ oníkéwú mo láwọn èèyàn kan gbà yẹn tó jẹ́ pé àwọn orin làwọn náà ń kọ pẹ̀lú bó ṣe ń wá sí skul tó. àwọn ẹni iná wá fún mi confidence pé pẹ̀lú bó ṣe ń wá skul yìí náà ó lè máa kọrin. ẹni àkọ́kọ́ ó ní Chief Mọ̀rúfù Ṣorúnkẹ́ torí àwọn náà ti joyè wọ́n ti di chief báyìí MC Murphy. ẹ̀gbọ́n wa kan wọ́n ti ṣaláìsí báyìí kọ́ lọ́n foríjì wọn wọ́n ń pè ní Sẹ̀míù Sáfẹ́sẹ́ Sẹ̀míù Etí bọ̀dá yẹn ọ́ létí díẹ̀ báyìí. bọ̀dá yẹn náà ń kíìpù fún junior MC Murphy ń kíìpù fún senior. tí wọ́n bá ṣe literary debating ní Olúmọ̀ọ́mbà yẹn tó máa ń lọ ṣe competition ní gbogbo àwọn secondary school káàkiri MC Murphy ń jó fólúmọ. rap akọ hip hop ohun àtẹnìkan wọ́n ń pè ní Tajudeen Ṣódùnkẹ́. mo á wò pé èmi náà wà nù sport mo dẹ̀ tún wà nù tíátà kìíní mo náà lè ṣe bí máa yìí náà ṣe ń ṣe. n bá pa àwọn òbí mi mo dẹ̀ tún mọ̀ pé kí ni wọ́n láìkì ẹ gbọ́ ṣé ibi tí mo kàwé èdè yìí ó ti yé mi. kéwú tẹ ẹ láìkì yẹn torí mo ti wò pé àsìkò kéwú ó lè mú mi kó lọ́dọ̀ wọn ibi tí wọ́n tóbi láwọn mú mi lọ màá lè máa ráyè lọ kọrin bẹ̀ ibi náà wàá dàbí ọgbọ́n mi kéwú tẹ láìkì yẹn ọgbọ́n ni mo dẹ̀ fẹ́ ké báyìí ṣé ìwé yìí ibi tí mo kàdé mo fẹ́ dá dúró inú bàbá mi náà dùn wọ́n mọ̀ gbogbo àwọn sórí skéèlì ni bàbá ní kéwú yá táìgbà yẹn ni wọ́n dálé kéwú kan lẹ̀ ní Aṣérò wọ́n pè ní Sulia Abiola Memorial Quranic Center Arabic and Islamic Studies wọ́n wà l'Aṣérò wọ́n máa ń wọ jàlábíà green wọ́n wọ ṣòkòtò kákí sí nsàlẹ̀ wọ́n bá ránṣọ fún mi inú wọn dùn pé fúnra mi mo tiẹ̀ fẹ́ kéwì
lẹ́yìn ìgbà tá a ti ṣe wòlímọ̀ tá a ti kí àwọn kan lọ́dọ̀ àwọn bàbá wọ́n wò pé ògòdé wọ́n bá sọ mí síbẹ̀ nígbà mo débẹ̀ mo ní ustaasi kan wọ́n pè ní ọmọ Libya ni wọ́n anytime tó bá ti wá kọ́ wa ń ṣe mi mọ̀ pé ó lè ka English dáadáa Lárúbáwá nìkan ló máa ń bá wa sọ kọ́ wa iṣẹ́ kan wà ń gbà yẹn wọ́n pè ní màfúsọ àkọ́sórí lédè Lárúbáwá ni màfúsọ yẹn àkọ́sórí náà ń pè gbogbo àwọn orin tí wọ́n kọ́ wa nú ẹ̀ tí ustaasi yẹn tó bá ti wá kọ́ wa tán tó bá jáde tí ustaasi yẹn bá jáde èmi á bẹ̀rẹ̀ sí ní tún kọ lóhùn orin fújì wọ́n máa fi kọ orin Lárúbáwá. Yàtàríkà ní sọlá tí iná sọlá tálà tàṣítàkì wátákóló fi ìyá òkọ tìyá aláwò yálé àánú tàríkì. sáṣà kan akànra wọlé mi ní mọ̀kù ti wọlé akàngbà mi kò Abass mo sọ tán fún wa ìyá ni stars nǹkan tẹ́ ẹ̀kọ́ wa náà ni mò ń kọ́ kí ló ń ṣe ń tẹ́ ẹ̀kọ́ wa náà ní ohun tó ń fi kọ́ yẹn kì í ṣe ohun tó ń fi kọ́ yẹn nìyẹn ìwọ ló ti gbọ́ ohun tó ń lò yẹn wá ohun ti lé ní ohun tó ń kọ́ ohun táwọn ló ń lé ní ìjọkùn ló wá kéde ó ní Abass ó fèdè Lárúbáwá sọ fún mi pé òun mọ̀ pé wọ̀ yìí orin wọ̀n ẹ̀ ó láìkì ṣínrù bó dẹ̀ ṣe ń wẹ̀ yìí amọ́lù ṣínrù iṣẹ́ orin ṣínrù orin amọ́lù iṣẹ́ orin ló sì máa kọ́ so òun ò discourage ẹ̀ kúkú wá ọ̀nà tó lè fi improve talent tó níyẹn lágbàá ìdẹ̀rẹ̀ asọ̀gàfúlà kò tí ì sáwọn olórin Islam àwọn Yumbas nìkan tó máa ń kọ Yumbas angina ní etí àwọn nìkan náà wà nígbà yẹn kò tí ì sáwọn olórin Islam kankan tá a wá ń gbọ́ kìnìún kan lóyún o kìnìún kan Wasiu Sodiq wọn ìtí láyé wọn ìtí kọrin lásìkò yẹn wọn ò gbé orin Islam báwọn ìfẹ́ kọ àwọn àfáàní kan náà máa jó ó yà ń pé tó ní Yorùbá táwọn èèyàn máa gbọ́ dáadáa yẹn ló máa fẹ́ pè mí o ti ń plan yẹn ìbá lọ ra owó táwọn fún mi táwọn bàbá mi ń fún mi lọ lékè máa fẹsẹ̀ nílò aṣèrò oko kájú wà nbẹ oko níta máa ń mu ìrèké ó wà nbẹ mi ní owó oúnjẹ mi máa tùjọ máa lọ gérèké máa gébẹpẹ òní máa jẹ wọn dẹ̀ ń fún mi lówó ńlé owó yẹn mo wá ń tùjọ bára ṣẹ̀kẹ̀rẹ̀ mo ra gogo 1985 mo ra gogo mo ra àwọn nǹkan tí mo mọ̀ pé omele kéńkélé báyìí tí òjò báyìí lọ omele sákàrà mo rà á n bá bẹ̀rẹ̀ sí ní ṣe rìhásà àwọn orin tá à ń gbọ́ nílé kéwù màá wá yí sí Yorùbá mo wá ń kọ́ díẹ̀díẹ̀ mo ń kọ́. àṣẹlẹ́yà ọdún yẹn ní September 23rd tí í ṣe ọjọ́ Wednesday nígbà tó di ọjọ́ Thursday September 24 níjọ́ kejì iléyà yẹn àwọn èèyàn ń wò mí ládùúgbò pé oríṣiríṣi wèrè ilẹ̀ ìbílẹ̀ kéwù náà ló ń lọ kí ni ń wá kiri báyìí. so nígbà tá a kó oníṣẹ́ jáde ilẹ̀ òkè ibẹ̀ yẹn ló fi jẹ́ pé dè ní mi ò fi àgọ́ òwú lẹ̀ òwú pé máa kọrin láyé mi máa kọ́kọ́ ṣe ẹ̀ló òwú ni mo ti bẹ̀rẹ̀ fíìlì kan wà níwájú pálásì Olówú nígbà yẹn a máa ń gbá bọ́ọ̀lù àwọn ẹ̀gbọ́n wa máa ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ a máa ń kíìpù fún wọn ni ilẹ̀ alámọ̀ rẹ́ẹ̀dì gbogbo wọn máa bu torítorí ni ibẹ̀ ni mo forí ru àpótí lọ bá káwọn ọ̀bọ ìsìjọ abá bẹ̀rẹ̀ ẹlótù èmi ńgbà yẹn kí ló rí rẹ Ọláyíwọlá Àjàsà èmi Ọláyíwọlá Àjàsà gbogbo orin mi dé àwọn èèyàn ní káàbọ̀ mo ti wo àwọn orin olórin tí mo ti gbọ́ lọ́tún lọ́sì mi ìdẹ̀ nígbàgbé ẹ̀gbọ́n mi ààrẹ Dr. Sashina Akanni ẹ̀dámọ̀lá àyàtà ò kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọn túbọ̀ gùn fún mi kọ́lọ̀ má pa wọn lẹ́kùn òun kó má pa wọn títà orin wọn ni máa ń sábà gbọ́ torí wọn lọ́mọ kékeré ò lè kọrin ìjọ́ tí mo kọ́ rí wọn lórí stage tó ń kọrin mo rí pé wọn náà kì í ṣàgbàlagbà èjì ìdún bí mo ṣe wò wọn mo rí pé ọmọdé ni bọ̀dá iná náà ọdẹ lọmọdé ò lè kọrin èmi náà lè kọrin abá bẹ̀rẹ̀ ẹ̀njọ́ yẹn abá bẹ̀rẹ̀ gbàgbà gbogbo abá ń dàgbò ẹ̀pọ̀ mọ́ra wọn kò bára wọn dọ́gba bọ̀tá sá ń dàgbò mọ́ra wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mú láyé ìgbà yẹn owó níyì 10 naira gánran 5 naira gángan 5 naira gánran àwọn ọwọ́ naira gánran 50 tí kò gba gánran èmi náà bá pa owó gbà ṣe tán lálẹ́ mo sẹ́ fún àwọn bọ́ìsì ni gbọ́ kíní ìbá ṣe á máa ṣe lọ rè o but along the line nígbà tí mò ń ṣe lọ yẹn ọmọkùnrin kan kọ́lọ̀ ń foríjì Abdul Fatai òun ti ṣe ájì ó lọ Mẹ́kà ó rọ́wọ́ mú Ṣàngó ló lọ bẹ́ẹ̀sì sí bàbá ẹ̀ jẹ́ bàbá ọlọ́pàá bàbá yẹn ti kú ọmọ yẹn náà ń ṣe rìhásà lágbolé ọ̀dọ̀ wọn àwọn èèyàn á pè mí pé wà Abass ètò òfin dá kínní ìṣètò ẹ̀kọ́ nìkan ló ń ra ṣẹ̀kẹ̀rẹ̀ ló ń ra gbogbo ẹ̀ bọ́bọ́ bàtà yìí náà kò ló ohun ẹ̀ òfin bẹ́ẹ̀ dùn bọ̀tí ó mú orin kọ ó mọ́ra kẹjọ máa ṣe kẹpa ogun ẹ̀ pọ̀ ó lè dodi ndí mo rẹ̀ wò pé ọmọ ọlọ́pàá lélẹ̀ wọ́n dẹ̀ sẹ́ ọlọ́pàá máa ń máa tó bá ń kọrin ọlọ́pàá bá tiẹ̀ mú wa ọmọ ọlọ́pàá lóhùn àwọn ẹ̀gbọ́n ẹ̀tọ́jọ́ ọlọ́pàá wọn á gbà wálẹ̀ bá kọ̀nẹ́ẹ̀tì mọ́ abájọ bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ́yìn bá fẹ́ ṣèkò mọ́ tẹ́ ẹ bá pè wá tá a bá wá ìgbàgbọ́ ló máa ní láíláí ọ̀gbẹ́ni Abass wọlé máa kọ́kọ́ ní o tí pàtàkì bá ti kọrin àwọn èèyàn máa dìde ní o torí ohun ẹ̀ asàgàfúnláì bí ohun ẹ̀gbọ́n wa kan lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ohun ẹ̀ máa wọ́n sàlẹ̀ tó yẹ pé kò fi bẹ́ẹ̀ nírò kò bẹ́ẹ̀ romance pẹ̀lú orin lóhun ẹ̀
èmi àti wá kọrin àti pawó tó ń bá bẹ̀rẹ̀ báyìí tó bá lu gbogbo ẹ̀ mọ́ra wọn tó kọ́kọ́ nígbà bá ṣe tán owó tèmi bá pa èmi àti ẹ̀ máa pín mo ń bà bọ̀ bẹ́ẹ̀ but tó bá yẹ kí n bá mọ̀ pé bórin ṣe le tó rèé ó possible kí n má yà díẹ̀ o ojú mi máa rí tó ń di iṣẹ́ orin o la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam mo bíbejì ó kú látara àìrówó tọ́jú ẹ̀ nídìí iṣẹ́ orin mo ralẹ̀ mo nílẹ̀ mo sọ́gùn nídìí iṣẹ́ orin mo ralẹ̀ ṣùgbọ́n nígbà tí mo ṣe rẹ́kọ̀dù tí mo fẹ́ ṣe lọ́ńṣì tí mi ò rẹ́ni tó máa ràn mí lọ́wọ́ mo fi sáìtì mi yáwó wọ́n dẹ̀ tà nígbà tí mi ò rówó yẹn dá padà torí owó tí mo ná fi ṣe lọ́ńṣì kò tó iye tí mo rí nígbà tí mo ṣe tán nígbà tí mo máa dáwó padà fáwọn olówó déètì tán fún mi pé owó wọn ò pé nígbà mo dẹ̀ tí kò fún wọn tí ò pé wọn ládéhùn wa ni pé tí n bá ti rówó kó pé wá àwọn máa tà wọ́n ta ọmọ tó rà kò ju 25 kò ju sẹ́ẹ̀tì àkọ́bí mi lọ tó mọ 25 years òun ló ra bẹ̀ tó ń gbé bẹ̀ lénìí kọ́ ló ń jẹ́ kẹ́mi ẹ̀gún kó rẹ́mi fèlò torí nǹkan ló ràn mí iṣẹ́ lára ẹ̀ náà ni pé èmi náà struggle bíi tàwọn kan èmi náà ra káàpé Abass ń di iṣẹ́ orin yẹn láti jọ́ inú yẹ kémi náà ní nǹkan kan nígbà tó lọ́run tún gbé bó ṣe ń ṣe dé tí bùkátà tún kan tún ta kò dẹni tó ń fẹsẹ̀ rìn àìwá mọyì rẹ́kọ̀dù tí mo ti ṣe pẹ̀lú ìgbìyànjú Ọlọ́run máa ń struggle máa ń ta nǹkan ní mi fi ṣe rẹ́kọ̀dù ní mi ò ní ìjọ́ tí mo ti ń kọrin mi ò ní promoter mi dẹ̀ ní marketer láti 1985 máa ń ta nǹkan ní mi fi ṣe rẹ́kọ̀dù ní tí n bá ṣe tán àwọn èèyàn máa wá bí wípé fcd dà fíṣúà dà eléyà tó pa mí lẹ́kún máa kéékééké ta ló rán mi iṣẹ́ bàbá mi lóhun ò fẹ́ kí n kọrin ó ní kéwú lòun rán mi àfáà lòun fẹ́ kí n yà ìyá mi náà lóhun rán mi iṣẹ́ òun ní kí n kọrin pé kéwú lòun rán mi kéwú lòun ní kí n ké wọ́n á wò pé pẹ̀lú bí tọ́rọ̀ dé yìí tá a bá wá dé bí wòlíì ni aláwo ni àfáà ni tó wọ́n máa wí wọ́n ní ọ̀nkú iṣẹ́ wo ni dáàdì yín ń ṣe tó yẹ kẹ́ ti mú mọ́ṣẹ́ yín kẹ́ ti wà òkè tẹ́ ẹ̀ mú wọn kò ṣe máa sọ́ǹtà torí pé èmi olórin tí wọ́n mú jáde pé kí n lọ béèrè sọ́wọ́ ara mi tó wá jẹ́ pọ́rọ̀ àfáà lẹ́ ń sọ ṣé mi tí mo wà nílé abaláwo lọ́wọ́lọ́wọ́ tí wọ́n á sọ pé ọmọ àfáà ni mí bàbá mi àfáà ni wọ́n á ní gbogbo àfáà ni ẹ kí ló dé tó fi tẹ́ra wà bẹ́ẹ̀ kó o ti fi gbára ẹ̀ là mi ò kí fẹ́ sọ́ǹtà ọmọ àfáà ni mí láti lè débi tí mò ń lọ ojú mi rí tó ń di iṣẹ́ orin wọ́n tì mí síbí tì mí sọ̀wọ́ ẹni tí ò tó mi á rí mi fín ẹni tí ò lè kọrin tó mi but tọ́lọ́run ti gbàdúrà ẹ̀ jù mí lọ á rí mi fín mo rẹ́ni tó èmi àtọ́rẹ́ ó ṣe bẹ́ẹ̀ dì wọ́n á fẹnu kọrin bẹ̀ ó wá gbé sí kínní ẹnìkan wá ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi yẹn pé ṣé ẹ̀gbọ́n Abass ṣe wà ní ó ní ṣé ẹ̀gbọ́n Abass ṣe wà ní mo á wò pé láì tí ì kú mi àwọn èèyàn dẹ̀ ti ń rò pé mo ti kú ó mà ṣe o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. rẹ́kọ̀dù àkọ́kọ́ mi ò ní mọ́ínmọ́ín elédè níbẹ̀rẹ̀ eléyìí mo kí tíátà bọnú ẹ̀ káwọn èèyàn lè tẹ́wọ́ gbà nígbà tí mo ráwọn olórin Ghana tó máa ń kun ojú gbèmí náà dé bá sọ fún ọ̀gá mi rẹ́kọ̀dù mo fẹ́ ṣe máa kunjú ni o Nàìjíríà lágbájá ò tí ì dé ńgbà yẹn but téèyàn bá ní àìdíà tó dáa tó bá rówó fi ṣe ẹni tó lówó á dẹ̀ lu àìdíà yẹn mọ́ ẹ lọ́wọ́ tí wọ́n tọ́ lè má rò pé ó lọ kọ́ṣe ẹni lálọ́ọ̀nì láì tẹ́mi ń sọ́ọ́bù mi máa rówó ṣe rẹ́kọ̀dù yẹn lágbájá jáde ló kojú mo wá rí i pé wọ́n jó lágbájá mo ní ṣe tán yẹn tẹ́ ní tí n bá kojú wọn ò ní jó lágbájá ló kọrin tọ́jú èyí mi náà máa kojú bá ṣe mékọ̀ọ̀pù yóò tíìkì èmi náà bá bọ́ síbẹ̀ n bá lọ gbé átìsì wa kan ńgbà yẹn wọ́n pè ní fún mi Abidjan mo ló yá dùn ńgbà yẹn lágbo tíátà wọ́n ń fẹ́ kó bá mi polówó ó ní kí ló fẹ́ polówó ń ta bá ti ní action nínú stúdíò wọ́n ló máa kọ́ pariwo mọ́yìnmọ́yìn elédèrè wọ́n tún wá pariwo ẹ̀fọ́ lẹ́lẹ́ tún kọ́ wò ó ní gbọ́dọ̀ rẹ́kọ̀dù lẹ́dẹ̀ fẹ́ ṣe lẹ́yìn polówó mọ́yìnmọ́yìn elédèrè rẹ́kọ̀dù ni ó ní kí lẹ́ fẹ́ kọ olúwa gbà tó bá dé stúdíò wá rí nígbà tá a dé stúdíò lọ́mọ ìbá pariwo mọ́yìnmọ́yìn elédèrè ẹ̀fọ́ lẹ́lẹ́ tún kọ́ wò ó wá jẹ́ Afro Fẹlá ni mo lò ó bá di mọ́yìnmọ́yìn elédè o mọ́yìnmọ́yìn elédè ẹ̀fọ́ lẹ́lẹ́ tún kọ́ wò ó mọ́yìnmọ́yìn elédè egungun olórin lóde o tàmẹ̀dù títún dé bẹ́ẹ̀ náà wá bá mi play ẹ̀ lórí prógámù ẹ̀ Tantalaba gbọ́ Tantalaba ó bá gba nọ́mbà mi lọ́wọ́ bẹ̀bẹ̀ ẹ̀ló Abass mo ní ta ló ń sọ̀rọ̀ ọ̀la Sunday Ògúnjọ́lá
Tántálá ẹ̀yin ọ̀gá wa ó ní ó gbọ́ rẹ́kọ́ọ̀dù báyìí ta ló ṣe mo ní mọ́mọ́ yẹn lédi ó nìyẹn mo lé mi mo ṣe ó ní ṣe rẹ́kọ́ọ̀dù ẹ tó sọ́njọ́ sí nìyẹn mo lóhùn ní ó ló ga o ó lóhùn fẹ́ rí ẹ kò dẹ́bẹ̀ kó master ṣe yẹn dání báyìí bó ṣe gbọ́ rẹ́kọ́ọ̀dù yìí nìyẹn ló bá ní kí wọ́n á ṣe agreement pẹ̀lú òun agreement ṣe lórí rẹ́kọ́ọ̀dù yìí nìyẹn lẹ́nu ìlà máa ṣe agreement àwọn oníkì í ṣe ni ó ní kí n lọ wá lọ́ọ̀yà kí n fọ̀rọ̀ mi lọ nǹkan tó bá ní kí n ṣe wo bí tó o bá sọ fún mi pé ọdún 15 ni máa fi sìn ẹ́ kí n máa bẹ́ẹ̀ fọṣọ́ ní olé ẹ̀ mo rẹ́dì pé kó tiẹ̀ tẹ́wọ́ kó tiẹ̀ o rẹ́dì pé kí wọ́n ṣe agreement lórí ẹ̀ mi ì ní parọ́ fún yín nǹkan tó wà ní agreement yẹn Tántálá fúnra rẹ̀ ó wò pé bóyá tí n bá rí nǹkan báyẹn bóyá màá sásẹ́yìn pé òfin ìpọ́ o tí mo ṣe agreement débi pé tí n bá tọ́ bá fẹ́ pè mí lóde àwọn nìkan máa sanwó fún mi mo tún ṣe agreement débẹ̀ odidi ọdún kan ní Tántálá fi polówó rẹ́kọ̀dù bí mo ṣe 46 appearances lórí rédíò àti tẹlifíṣàn 46 abẹ́rẹ́ òkú ọgbọ́n rẹ́kọ̀dù yẹn ó ní lábẹ́kúta lẹ́yìn tó ṣe léwu wa Tántálá ní artist òun ni èmi náà jókòó báyìí nígbà tó jẹ́ pàṣọ tí kọ́lọ̀ ń ṣàánú àrò raṣọ gidi Tántálá náà gbìyànjú raṣọ fún mi o kódà káàsì gan ti kówó lápò ààrẹ raṣọ fún mi mo láwọn ọmọọṣẹ́ tí mo ti train ní fújì tó yẹ pé léèlè ọ̀ràn tí mi o oníkálukú wọn wà láàyè ẹ̀ T-Code Táyé Kóródó mo ń ṣe rẹ́kọ̀dù mi lọ́wọ́ ní Blueprint Studio nígbà yẹn ní òkè Ansarudeen house ńbẹ̀ yẹn ní tí Táyé wá ó gbọ́ pé nìkan ń ṣe rẹ́kọ̀dù wá dúró gbóhùn yẹn èmi dẹ̀ rí ti máa ń ha bí Àkànní ni ìyẹn la yẹn ní sínú Àkànní fún ara wọn ni wọ́n fi fún mi ní àrẹ̀mọ olú ńlá tí bá ní kó àgbógbó kó kọ́ra wọlé adéjòjò kò gbókò tán kọ́rọ̀ àgbógbó kó làkóde èèyàn àtàtà gbogbo ara gbogbo aládọ́fin wọ́ kórí jẹ́ òpẹ́ láyé ìyẹn ni pé èèyàn ha kéèyàn háìtò ààrẹ náà nígbà yẹn náà àwọn ìbàdàn yẹn náà dúró tì mí lẹ́yìn ọdún 7 tí mo ti ṣe kan ni mo tó rí nǹkan ní mímí tí mo lè tà tí mo lè sọ dówó mo sọ lẹ́ẹ̀kan mo ní mọ́tò pé mo tà nígbà tí mo fẹ́ ṣe second record mi tí mo sáré kiri tí ò sí ìyàwó mi ló support mi ní first one òun náà ọwọ́ kún ní second one kò síbi tí mo lè gbà mo dẹ̀ ní Nissan Sony àwọn ẹlẹ́yìn bí ẹ̀yìn station wọn gbà báyìí mọ́tò ẹ̀dẹ̀ máa ń strong gan ọ̀nà abúlé mẹ́kò ọ̀nà OGTV ni mo tà sí nígbà tí mo wò pé gbogbo àwọn tí mò ń lọ bá wọn já mi kulẹ̀ èmi náà ní nǹkan mi tí mo lè ta bẹ́ẹ̀ mi ni mo lóhun mi èmi mo fẹ́ ṣe rékọ̀ èmi fẹ́ gbéra mi jáde tọ́lọ́run bá ṣe orí ẹ̀ fún mi màá rà mí ta mọ́tò yẹn nígbà tí mo ta okòwò ẹ̀ torí mi ní parọ́ fún yín tó bá sọ pé lábẹ́kúta olórin kan ó máa ń sọ́ọ̀bù ṣe rẹ́kọ̀dù rẹ̀ máa ń dúró ó máa ń bá àkọ́ tó dárúkọ 1 2 3 lẹ́yìn aláàjì wọn dárúkọ mi torí bẹ́ẹ̀ ọ̀pọ̀ dídó fẹ́ràn rẹ̀ sọ pé tani promoter ló sponsor iṣẹ́ yìí Tántálá lóun kọ́ lóun sponsor fúnra rẹ̀ ló fowó rẹ̀ ṣe rẹ́kọ̀dù ó ní lẹ́yìn iṣẹ́ fíù gbọ́dọ̀ ọ̀pọ̀ bóyá sọ nìyẹn ó ní lẹ́yìn iṣẹ́ fíù àmì eré fújì lábẹ́kúta o ó ní lẹ́yìn iṣẹ́ fíù òun ò ta rẹ́kọ̀dù ní fújì kankan ní lábẹ́kúta yìí ó ní rẹ́kọ̀dù tó máa tún jó ní fújì tó máa tà rẹ̀ ó ní ó sọ fún Tántálá ó ní tó bá tẹra mọ́ ọ̀bọ yìí ó sì máa mú wọlé nígbà tí mo bá fẹ́ ṣe second record máa pẹ̀lú gbogbo nǹkan tí Tántálá ṣe fún mi ní first record àfi kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni mo fi ṣe bẹ́ẹ̀yàn ò bá fi irun dúdú ṣiṣẹ́ láàyè o àfàìmọ̀ kó má fi irun funfun tọrọ owó mo pè wọ ìṣẹ̀dá mi tó máa ti wáyé wọ́n jáde lọ lónìí o kò gbàre tèmi fún mi o. àwọn àfáà tí wọ́n tán kọ́ mi ń kéwú àwọn èèyàn bàbá mi àwọn èèyàn ìyá mi wọ́n ní Abass àwọn òní kò má kọ́ àwọn tí kò rìn yìí dandan ni láti yẹ́rù tó fi ń bàbọ̀ ẹ̀ but má pèrè ẹ̀ léegun yọ eégún olórin kúrò lórúkọ ẹ̀ àfáà ní ẹ̀ tó dẹ̀ kéwú tó mọ̀ tún ẹ̀ wọn náà mọ tó ń bá sọ pé eégún muhif lárúbáwá eégún nǹkan tó disguise muhif ní lárúbáwá ẹ̀ ó ní ṣáírù muhif akọrin tó ń bojú nítumọ̀ ẹ̀ ó ní kí n yọ muhif yẹn kúrò kí n yọ eégún yẹn kúrò pé orúkọ yẹn ó wọ àfáà ńlẹ̀ díẹ̀ gbogbo àwọn ọmọ kéwú tó ń bá rí wa àfáà olórin eégún olórin ìyẹn náà ó máa ń irritate mi díẹ̀díẹ̀ tí n bá wà láàrin àwọn àfáà mo wá ń sá ó jẹ́ kí n máa sá láàrin àwọn àfáà bàbá máa ń bẹ second record yẹn mi wà dárúkọ yẹn mi wà lórí eégún olórin wọ́n ní Abass idó mo tún ti dé Ajasa mo tún wọ̀lú o mo ti dé aláṣeyọrí káàbọ̀ mo ti dé first record mi ìdárúkọ Ajasa rárá mi ìdárúkọ Abass eégún olórin ló ṣe record àwọn èèyàn ṣe ń bá lọ sórí program àwọn èèyàn ṣe ń béèrè pé ẹjọ́ kí lórúkọ yín gangan Abass Ajasa ni mò ń jẹ́
but eégún olórin yẹn gangan ló ṣe rẹ́kọ̀dù. Abass lèmi tí mo wá lé mò ń sọ̀rọ̀ yìí ń jẹ́ but eégún olórin ló ṣe rẹ́kọ̀dù torí mi ò dárúkọ mi sínú ẹ̀. Nígbà tó máa ṣe lẹ́ẹ̀kejì yẹn aláṣeyọrí yẹn ní 2015 táìgbà yẹn ni wọ́n tún ni amúsùn ṣe títí gbogbo kinní lọ́wọ́. Mo wá wò wípé àwọn Barrister àwọn nǹkan àwọn àbáwá yẹn náà wọ́n ń sọ̀rọ̀ ń pa àtúnṣe ìlú, wọ́n ń sọ̀rọ̀ ń pa ìjọba dẹ̀ yìí ìjọba ó ń ṣe dáadáa sí wọn. Tèmi náà gbáyìí báyìí wọ̀ bóyá lọ́lẹ́ nìkan mọ́sùn ṣe dáadáa sí kó rántí èmi náà kò rí pé mo sọ̀rọ̀ dáadáa. Mo fi wá kọ̀rọ̀ pé mo wá nígbà yẹn ni mo fi kọ wòlíì tó ń dá mo sọ starting yẹn mo kàn ní mo tún gbé tíátà wọ̀ kó tún lè ní weight. Mo ló yá kí wọ́n bá mi lu àwọn olùgbàgbọ́ gbàgán ọmọ ìgbàlà ẹ yí padà. Mo tún ní sọ́ọ̀lù alámẹ́bí yìí lè kárí wọ́n ní sallallahu alaihi wasallam ẹnìkan ní obìnrin kan tún dá mi lóhùn olówó orí mi dóde o. Mo ní wòlíì tó ń dámú sò lẹ́yìn yéégún o ìrìbọn mi ẹ̀ ti dópin. Àfà tó ń dámú sò lẹ́yìn yéégún o wọ́n ká rẹ̀ ti sá lọ gbogbo lẹ́kọ̀lẹ́kọ̀ ayé lé gbogbo lẹ́kọ̀lẹ́kọ̀ ẹ máa rántí ògúlùtù lọ́jọ́kọjọ́. Mo ní báyé ṣe rí rè ọmọ dáwọ́tọ́lá báyé ṣe rí gangan dẹ̀ nìyẹn o. Ọ̀bẹ ò ní mú láyé títí kó kọjá bébé ojú ò ní pọ́n títí kó kọjá kókókó. Àbí ká fàdúrà kún kádàrá wa o. Ajasa khalifa mi láàfilè lówó lọ́wọ́ o. Wòlíì tó ń dààmú sò wọ́n ní ẹni tó bá ti wọ̀lú ti pẹ́ o tó bá jàjà wá wọ̀lú Ẹ̀gbá lọ́wọ́ yìí á rí pé gbogbo nǹkan ló ti ń yàtọ̀. Mo ní wọ́n wó lé dádì mi wọ́n wó tiẹ̀ o torí pé kìlú lè dá màmá ní o. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó gbomi lójú mi ni o. Ṣọ́ọ̀bù tí mo jogún lọ́wọ́ bàbá mi tí bàbá mi fún wa bàbá mi ní ṣọ́ọ̀bù 6 ọdẹ ní oníyàwó 6 àwọn afọmọ kọ̀ọ̀kan ní ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan ṣọ́ọ̀bù tí wọ́n fún wa lóòótọ́ àwọn àbúrò mi tó kù àwọn ti láǹfààní àti gbowó lọ́wọ́ àwọn tí wọ́n rẹ́ǹtì ṣọ́ọ̀bù wọn owó ọdún 2-3 lẹ̀ èmi torí pé ní tó wà ní ṣọ́ọ̀bù mi ọwọ́ ẹ̀ ò fi bẹ́ẹ̀ ṣe kínní oṣù 6 yẹn fàyẹn máa ń gbà ó àsìkò ń bọ̀ tí mo fẹ́ gbowó oṣù 6 mi lọ́wọ́ ẹ̀ ni wọ́n máàkì ṣọ́ọ̀bù yẹn tí wọ́n máa ṣe títì àwọn tó ti gbowó lọ́wọ́ àwọn tó wà ní ṣọ́ọ̀bù pariwo wọn rò ó gbà padà but èmi tí mo ṣe yẹn expect owó tó ń dẹ̀ tí ọkọ̀ mi ti balẹ̀ pé gàrí àtúwọlé láìsí àtúwọlé iṣu àwọlé níwọ̀nba ọwọ́ ṣọ́ọ̀bù bọ́n ṣe ń wó ṣọ́ọ̀bù yẹn èmi ń ṣàárẹ̀ lé ni àwọn mo lè má lè sọ fún yàn pé nǹkan báyìí ló ń ṣe mí but èmi tí mo mọ nǹkan tó ń ṣe mí pé owó ṣọ́ọ̀bù owó dẹ̀ ti ṣọ́ọ̀bù yẹn ti wọ́n gbà ó ti di 750 naira lóòótọ́ wọ́n sọ wọ́n àjọba ń rà náà sì báwọn èèyàn páwọn sáwọ́ báwọn èèyàn ní ṣọ́ọ̀bù tiwa mẹ́fẹ̀ẹ̀fà àwògbà sísì àríkọ́ gbọ́gbà nígbà tí mo para òkè mo sàn tí mi ò rí nǹkan kan gbà mo fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ mo gba kádàrà mo tún bẹ̀rẹ̀ ìrìn àjò mi nígbà tí mo wá ṣe rẹ́kọ̀dù ẹlẹ́ẹ̀kejì yẹn mo wá wò pé tántálá yẹ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn pìrìsẹ́ńtà tí wọ́n ṣe oore fún mi lórí ìta àkọ́kọ́ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn so ìgbà tó wá di ìkẹta mo ti wá rí i pé nígbà tí lẹ́gbẹ̀ẹ́ ìgbà yẹn ni mo ti wá lajú mo ti wá rí i pé wọ́n ní tí mi ì bá fi nǹkan tó jọ mọ́rọ̀ ṣe bàbá mi fún ìgbésí ayé mi ó pọ́sibù kí ní àjò yẹn kó gùn ju mo ṣe lérò lọ. rẹ́kọ̀dù tí mo wá ṣe tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta yẹn mo pe Alhaji Abdulkabir Alayande tí o gbìyànjú mọ̀ sí èrè àsàlátù lẹ́nìí. àwọn agbọ́n wa ní àfa Abass fújì lẹ́ ń kọ́ mo ní fújì kọ́ Islam lélẹ̀ wọ́n ní báwo lè ṣe rò wọ́n á tẹ́ndà script ni wọ́n wá rí mo lásìkiri mo fẹ́ ṣe torí pé síkírù láì ní mo pe táìtò ẹ̀ ìrántí Ọlọ́run tó máa sọ pé Zakara ó rántí Yasikuru yóò rántí Oskuru rántí wọ́n á pè ní síkírù láì ìrántí Ọlọ́run. wọ́n ní kí ni mo fẹ́ kọ mo ní mo fẹ́ kọ bisimilahi shafi bisimilahi kafi bisimilahi muhafi bisimilahi ledila yaduru masmu sheun fili aridi wala fi samayi wa huwa sami'un alim. ìwọ Ọlọ́run òtítọ́ mo fẹ́ súnmọ́ ẹ tipẹ́ mo fẹ́ gàkàsọ wá sọ́dọ̀ rẹ pẹ̀lú orúkọ rẹ pẹ̀lú àsálàtù fún ànábì Muhammad rẹ ìwọ Ọlọ́run mi gbàdúrà mi. àwọn bàbá wọ́n ní percussion orin tẹ́ ẹ̀kọ́ yìí ó máa àbí kó kí sax everything kó wà ní ẹ̀mí lágbára Ọlọ́run àkà. wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ò ní kọ́bọ̀ táwọn lè fún yín o but nǹkan tẹ́ ẹ fẹ́ yín àwọn á ṣe fún yín àwọn á bá yín kọ nínú ẹ̀ kódà àwọn tó bá yẹ pé tíráàkì 10 lẹ́fẹ́ káwọn bá yín kọ àwọn bá yín kọ nínú ẹ̀ pẹ̀lú nǹkan táwọn gbọ́ yìí àwọn ti rí pé Islam lẹ́fẹ́ kọ lóye tara bọ̀ níyẹn òṣòro níbi sítíríkà jẹ̀mílá òṣòro níbi sítíríkà jẹ̀mílá Allahu dákun bàṣírí mi nínú àṣírí ẹ tó rẹwà jẹgbin lọ torí pé sátara àṣírí ló ń jẹ́ bẹ́ẹ̀ téèyàn máa sọ pé òṣòro ní yásàtà wọ ọba tó ń bàṣírí òṣòro ní bàṣírí mi ó ní ìtumọ̀ ẹ̀ àdúrà ni mo fi rẹ́kọ̀dù yẹn ṣe. ìgbà tí yẹn náà wá jáde mi ò tún ní mákẹ́tà mi ní promoter kankan fún mo ṣe lọ́ǹṣì yẹn
wọ́n bá nǹkan tí mo ní mo fi ṣe lọ́ọ̀ṣì yẹn mo pa àwọn àfáà mo pa àwọn èèyàn wọ́n wá inú wọn dùn wọ́n gbọ́ wọ́n bá 500 copies tí mo struggle tí mo láǹfààní àti tẹ̀ wàláhì ó tán bó tẹ̀ jẹ́ pé tọ́rọ́kọ́bọ̀ ni mo lọ gba owó iye tí àwọn tí mo kó fáwọn tó ń ta rẹ́kọ̀dù mo lọ gbà kélekèlé lọ́wọ́ wọn ó tán òtí láti ìgbà tó ti tán gbogbo àwọn mákẹ́tà tí wọ́n mú mi lọ bá náà ń béèrè pé fíṣíwá ẹ̀dá eléyìí tí ọlọ́run mi ìfẹ́ kí nǹkan máa fún ní setback mo tún padà sílé mo tún bẹ̀rẹ̀ àdúrà kọ́lọ́run ṣàánú mi bí mo ń sọ̀rọ̀ yìí ọ̀nà bí mo ṣe máa ya fíṣíwá yẹn torí wọ́n ègún kan wà nílùú Ẹ̀gbá mi ìmọ̀ye olórin tí wọ́n ti pè lórí àwọn ètò oríṣiríṣi mi dẹ̀gbọ́n mi mọ̀ nǹkan tí wọ́n sọ but gẹ́gẹ́ bí àwa táwà lójú inú ègún tó wà nílùú Ẹ̀gbá ni pé olórin ìlú Ẹ̀gbá lẹ́yìn Ṣẹ̀fíù Àlàó ẹ lọ wádìí olórin wo lẹ́rí tó ti ṣe rẹ́kọ̀dù tó ya PCD ẹ̀ àfọlórin Islam àwọn tó jó ní fújì tó máa ya PCD ẹ̀ bí kó jẹ́ pé studio bí tó ti máa edit ẹ̀ níṣẹ́ máa gbẹ̀yìn sí tí wọn ò ní jáde mo wá fẹ́ ègún yẹn mo fẹ́ rí pẹ̀lú rẹ́kọ̀dù eléyìí tí mo ṣe orí olórí ò kìí ṣèyàn orí èèyàn ló ń ṣèyàn ẹ má jẹ́ ká tanra wa jẹ ṣe rí gbogbo ẹni tó bá bìlí pé èèyàn kan ń ṣe òun èèyàn ló máa ṣe pa o bọ̀tẹ́ tó bá bìlí pé èèyàn kan kò ṣe òun Ọlọ́run ló lè ṣe òun ló dáhùn ló dẹ̀ lè ṣe òun Ọlọ́run yẹn náà ló máa gbé lékè o ẹnìkan ò ṣe mí o èmi ò dẹ̀ bìlí pé ẹnìkan kan ṣe mí o bọ̀tí orí mi tó ń ṣe mí mo mọ̀ pé láìpẹ́ jẹ́ láì jìnà orí mi yẹn náà á kó mi yọ mo mọ̀ pé tásìkò bá tó máa rá láàánú PCD yẹn ohun mi kí n yà torí aláàjì gan fún ara wọn aláàjì Dr. Kabiru Alayande gan fún ara wọn wọ́n ti bèrè pápá bá sí báwo ni PCD rẹ́kọ̀dù mi ó lásìkò tí mo rí ṣe ń jìṣà jọ ni mò ń wá yín kiri tí mi ò rí yín yẹn nígbà dẹ́ mo pé ìyàwó wà lé ọmọ wà lé mo fẹ́ díjú mọ́ nígbà kí n pe mọ́nú kí n ṣe nǹkan yẹn ni nígbà tí àsìkò tí mi ò rí yẹn mi ti fowó ra ráìsì ra iṣu ra gàrí sílé àwa ti fi jẹun tiwa owó ti lọ but mo nígbàgbọ́ nú Ọlọ́run wọ́n ní àfábàsì tó bá jọ la ilẹ̀ bá sọ pé yá pé ya PCD rẹ́kọ̀dù yẹn káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ mo bá yín ṣe inú ẹ̀ máa bá yín yà bàbá mi ń lọ pílẹ̀ kọ̀ọ̀kan ní o n gbọ́dọ̀ parọ́ o àwọn tọ́rọ̀ mi bá yé tóhùn mi bá tán bá láìkì ohùn mi tán bá pè mí lélẹ́rẹ́ mò ń lọ o bọ̀tẹ̀ kọ̀ọ̀kan ní mi ní parọ́ fún inú ọdún yìí ẹ̀ẹ̀mejì péré ni mo ṣe láǹfààní àti lọ kọrin ìta táwọn èèyàn gbóhùn mi but àwọn olórin Ẹ̀gbá àwọn olórin Abẹ́òkúta South mo jẹ́ fáṣí àmàlù bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi káàkiri àgbáyé lágbára Ọlọ́run owó ò ní tán lọ́wọ́ yín o nọ́mbà mi 08063 06 5497 080 63 06 54 97. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.